ẹjọ́ ẹ dúró náà, ẹ jẹ́ ká sáré tún ọ̀rọ̀ yìí yẹ̀ wò, ẹ jẹ́ ká tún check o. Gbogbo àwọn tí Alhaji Taye Currency sọ fún wípé mo fẹ́ lẹ́yìn 2 million, mo fẹ́ lẹ́yìn 1 million, mo ti ra mọ́tò tó méjì fẹ́lẹ̀, mo ti ra tó mẹ́ta fẹ́lẹ̀, eléyìí tí ẹ lọ wá tiẹ̀ sínú omi, eléyìí lọ wá tiẹ̀ sínú igbó. Gbogbo wọn wà lórí stage ń bẹ̀yẹn pẹ̀lú ẹ̀ náà. So definitely tó bá yẹ pé irọ́ ni máa yí ń pa, ó yẹ kán lè jà. Àbí ṣé ẹ̀rù ń bà wọ́n àti sọ pé ọ̀gá irọ́ lẹ̀ ń pa ni. Ẹjọ́ ẹ bá mi ẹ wo fídíò yìí kẹ́yìn náà wò nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ó lọ bákan kò yé mi. Perspective kálukú tó fi ń wo ọ̀rọ̀ máa yí ó yàtọ̀. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ dẹ̀ comment kọ́ tẹ́yìn náà bá rí sí àwọn àlàyé tí Currency ṣe nínú fídíò yìí. Ẹ ṣé gan. Kò sí túbú fún Currency láyéláyé o. Kí n máa jẹun lókù, kí n máa jẹun wọn mọ́ ni. Ìgbà mo ń ṣiṣẹ́ ẹ̀yin gbàgbé. Wọn lọ́mọ kéékèèké ńlé. Jọmọ àlọ́mọ tó jẹ́ Matthew. Last born Currency. Ká máa náwó jẹ lókù. Ọmọ ẹ̀rọ tó bá bí ìfẹ́ mi lọ́wọ́ ẹ̀, ó wá gbowó ni. Ọmọ ẹ̀rọ tó bá fẹ́ mi lọ́wọ́ ẹ̀, ó wá gbowó ni. Ó wá bá mi náwó mi. Ìyẹn ò kì í ṣẹ́nu, ó ti ṣiṣẹ́ sí ilẹ̀ tó pọ̀ gan ní Bàṣọ. Àwọn akéwé jẹ́ ìròyìn. Àwọn tá a sin wọn ròyìn. Àwọn àlàmù láti 1992, 93 Kúnlé Bless. Wọ́n lé léré méjì Bàṣọ di Táyé. Àwọn tó lè mọ wọn àròyìn wa. Alákàsọ̀ fìdí èmi àwọn tó wá tẹ̀ lómi tó bá ṣe pé mo fẹ́ràn kí n máa pariwo ohun tí mo ṣe fún lágbájá, ohun tí mo ṣe fún tàmẹ́dó. Ẹlòmí ò ní sọ nǹkan mi lẹ́yìn sí Táyé sí wọn, àwọn fẹ́ràn láti àyẹ̀ ká máa pariwo. Bẹ́ẹ̀dọ̀ ẹ láàní Sahara 1991, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 2000 Táyé ò ní Sahara 2000 ìyẹn lọ àwa mú mílíọ̀nù 2001 1 to 25 mú ò ní Sahara. Wọ́n dẹ̀ fi gbà kan rẹ̀ yín rí. Wọ́n dẹ̀ fi gbà kan ṣubú rí. Kò yẹ kẹ́ ẹ fura bàbá yẹn ṣubú pé mo níbi mo ti ṣe Sahara ni wọ́n lè sọ. Ìgbà tí tí ń ṣe dáadáa fáwọn ọmọ lẹ́yìn mi kò tí sí Facebook. Títí ra mọ́tò fún Sọ́mà Sunday tí ń pèsè nídìí kò kí ń ṣe méjì títí ra fún. Ìyẹn ò kì í ṣe ìgbéraga. Lápapọ̀ tó ṣòkú lé ní owó. Àrùn kọ̀ọ̀kan mú níbo ló lọ wá sí. Ọmọ àṣì ó lọ inú odò ó lọ. Odò Sunday ìwọlé lápapọ̀ lọ́wọ́ ọkọ̀ ẹ̀sìn tó já sí kù. Ìrọ̀ ibi tó lọ. Kí ló kọ odò tó wà ní àárẹ̀? Ọmọ olè kúdẹ̀ẹ́tì ló lọ ra mọ́tò sí. Àdẹ̀bí bínú àtúnra àmì fún Bàṣọ Táyé. Àwọn pariwo nígbà ẹni. Adébí sí ara fún láti o. Mọ́tò mẹ́ta ta fìdí Àdìsá ti lò tààrà fún. Adébí sí ara fún láti o. Nígbà yìí sún ara Fọlábà. Bọ̀dàmúbà owó iṣẹ́ yín tó kọ́kọ́ gbé lọ Táyé. Gẹ́fẹ́ yín tó máa ń fowó ṣe kínní níbi àẹ̀tẹ̀ lọ fẹ́. Bẹ́ẹ̀ mọ̀ pé ó máa ń gbé tibí ológbówó iṣẹ́ yín lọ ẹ̀dẹ̀ sunkún wálé 1 million nílẹ̀ mú yẹn ṣègò ṣòwò kékeré ni. Ẹ̀yin lọ tún lọ tì ní sísí bẹ́ẹ̀ ẹ̀ ní kúre Bọ̀dàmúbà. Ẹ̀yin àti sọ̀dí fún onígbàgbé bàbá ẹ̀ ṣubú 10 million ìsì láti rí.
4 million nígbà yẹn ó máa ra mọ́tò tó kún mọ́ 750 ọwọ́ ayọ̀ tó jókòó bí ay láti kọ́kọ́ gba mọ́tò fún sọ́mà Sunday lọ́jọ́ ayọ̀ gbowó tó pọ̀ 350 ló gbà lọ́wọ́ mi. àràfẹ́ ló kú ìdódúró yìí ara kọ́kọ́ fún oko lẹ́lòmí máa ṣẹni lẹ́yìn ara kọ́kọ́ fún oko dára mọ́tò rí ojú táyéré ẹ̀ tó bá parọ́ sátírà mọ́ nìyá mú tó bá gbé mọ́tò àbáyé àṣẹmẹ́ ọdẹ bàbá Yéṣu tó lè máa ṣẹni lẹ́yìn mẹ́ta ló ti lò ó tiẹ̀ tán ọdọ fẹ́ parí léwu ọdọ fẹ́ parí léwu ara mọ́tò mọ́tò. Playboy rè ó ṣe bújì ó tún ṣe national lẹ́kọ̀ọ́ ṣé o bolú ọmọ rí ṣé o máa ń sí rí ó ló fẹ́ ṣàyíyá ẹ̀ a máa sọ́ọ̀sì ẹni máa bú apá ṣe pẹ̀lú ara ẹ̀yìn tọ́lẹ̀ náà ṣe pẹ̀lú ọ̀fẹ́ nìkan. ẹ̀la òní wà. Wàsíù ara àti sọ́ọ̀tì ẹ̀ ẹtún náà fẹ́ mọ̀yàn travel àti gbowó lọ́wọ́ ọmọ lẹ́yìn wa so possible. ó ga ọ. ogun tí ìjà lọ́dún tó kọjá táyé tó bá ṣe pé ọmọ àṣẹmi ṣiṣà ẹ̀ ní pọ́nmọ́ bàbá oníyèsí wò lálẹ́ àti lọ. tó bá tó bẹ́ẹ̀ ìwọ fẹ́ èso mú ẹ. alala ìwọ fẹ́ èso mú ẹ. àwọn bá ọ̀tọ̀ lórí wọ́n yẹ kí iná para pé níbo ọmọ mi níbo ọmọ mi. wo ẹ ní sọ́ọ̀rì. gbogbo ọ̀rọ̀ tá ń sọ yóò dáyé ohun táwọn tá ń gbólúyọ̀ ló mọ̀ a máa sọ ọ́ ní kọ̀ọ̀kan torí wọn ò fẹ́ kọ́ńtò fásitì ara. Lágàdá ìpàdé abẹ́ lágàdá sọ́sẹ̀ yìí mi máa bó ní Yéṣu wò bá a ṣe fẹ́ ní. ẹjọ́ kí ọ̀rẹ́ mi ni kó tó mọ̀ yìí ló ti mọ̀ wá kí ló dẹ̀ mọ̀ wá lójú. ọba tó fẹ́ wò lẹ́yìn mi ni ajájọ́ fà á Rúbì sọ́dẹ̀ jẹ́wọ́ á. Tẹ́bá ní mọ́gàjì lóyìn náà máa ń káwọ́ sókè àjọṣe kékeré ni ọba àjọ wà ní. Adamawa gbogbo tó bá ṣe sọ lọ́rọ̀ mi. A máa fà yín lọ́wọ́ ìwà àti Makanaki. Ẹni tó bá gbàyàwó ẹni, ó lè gbàṣẹ lọ́wọ́ ẹni. Ó gbàyàwó àfà Adamawa wádùú lókè lẹ́lẹ́jọ́ láàrin bá ń gbé kámẹ́rà sójú ẹ̀. Ó gbọ́dọ̀ gbàyàwó adórin dákú adórin rọrùn ni wọ́n. Bá ń gbé kámẹ́rà sójú ẹ̀ Adamawa rè. Ìlàdì. Ìlàdì. Ta ló jẹ́ làdì ń bí? Kọ̀nà ta ló jẹ́ làdì ń bí? Ìlàdì. Lápapọ̀dà. Àfà ọ̀rọ̀ yìí dọ́là jẹ́ kó fún láti. Ìgbà tó lọ Mẹ́kà ọ̀rọ̀ yìí dọ́là jẹ́ fún. Láti lọ Mẹ́kà o. Alájà Àdìsá ti lọ o. Ẹ̀lúkú ti lọ o. Alájì small London ti lọ. Alájì Playboy ti lọ o. Àwọn mi ti lọ lẹ́yìn wá gbé Mẹ́kà wájà. Àfọ̀ fún ọ. Máa bọ̀ kẹ́kọ̀ọ́ rí ẹ máa bọ̀. Ìyá ẹ̀ wọ́n máa ṣe. Yóò báyìí. Ọ̀gẹ̀dẹ̀ àbádá ń kú ẹ má ti náwó fà á. Àbádá ń kú ládùúgbò yìí ààrẹ tẹ́tẹ́ ló jẹ́ láyé olórí bíbí. Tá a wá mú lẹ́yìn àkànjì lẹ́yìn sínú àkànjì. Àti ìfẹ́ nìkan ẹjọ́ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ lọ. Ó bọ̀. Ó bọ̀. Akim
èmi pàdé mi ni ẹ ọlọ́run kan ṣe wá lọ́gàá ni ọmọ olè ó yẹ gbowó náà ni a máa fún ẹ. ọmọ olè tó lu iṣẹ́ a máa fún ẹ. ìgbà lórí èwo máa ní. ìgbà lórí èwo ni ìgbàra tọ́jú ìgbàra síbi ìgbàra bàṣírà ìgbàra lọ́tẹ̀ ìgbàra tọ́jú òkú wọ́n ń jó tẹ́lẹ̀ ìgbàra nọ́sẹ̀sì.